Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Wọ́n béèrè pé níjọ́ wo ní ìsinmi fọkùnrin èèyàn wọ́n ní inda awwal qadamin tada'aha fil janna. Ìgbésẹ̀ àkọ́kọ́ rẹ̀ sínú àlùjánnà níjọ́ ẹlẹ́ yẹn fẹ́ sinmi. Ló jẹ́ kí bàbá wa ta wá kó ti lónìí kò tí ì yẹ kírun wọn kú láàrin wa báyìí. Ṣùgbọ́n iṣẹ́ wọn béèrè fún sinmi ẹ̀wọ́n tí wọ́n kà fún wọn látẹ̀kọ́. Wọ́n ní wọ́n ṣe báyìí. Mo wá ṣe ọjọ́ orí yẹn mo fi bàbá Fálúmẹ́rú ẹ̀ léèrè pé ọjọ́ orí yìí 70 ni. Fálúmẹ́rú ẹ̀ níbẹ̀ ni wọ́n á wò pé ṣé nínú 70 yẹn lẹ́jọ́ tí wọ́n bí wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ ṣe lóbi pọ̀ tó báyìí. Àbí èyí tí wọ́n ń bá wọn ṣe pọ̀ tí wọ́n tó dé ni wọ́n kọ̀ntínú. Àwọn àrí wípé tí agbo àwọn àgbàlagbà bá ti pọ̀ bá ṣe pọ̀ tó lónìí nítorí ẹnìkan wọ́n ní mímọ̀ ìgbésẹ̀ tó sọ́lé alẹ́ ìjàmá àtúnmínà lè mùsùlùmí yẹ́gùlùkù nàmíyà yúṣàfẹ́ òun nàláwù tá a bá ti rí òkú mùsùlùmí kan ọgọ́rọ̀ àwọn èèyàn àwọn ìjálù lójókòjọ́ kìí ṣe àwọn padà tí wọ́n jòkó nítorí ẹnìkan tí wọ́n sì pẹ́ fún wọ́n ní dandan ní kí ọba tó ní wá kó gba ìsìnkẹ́ onítọ̀hún. Masha Allah. Bàbá wa Sheikh Mudathir lọ́dún lọ pàdé wọn ní mòwe wọ́n ní kí wọ́n á ṣe wá sí lọ́dọ̀ àwọn ní mọ́lìdí kádàrá ò gba kéde débi báyìí. Mo kí wọ́n pàdé wọn lẹ́ẹ̀kejì wọ́n lọ tó ń bọ̀ yìí yàtọ̀ dáa mo fẹ́ rẹ̀ nígbà yìí. Ṣé ẹ mọ̀ pé ìfẹ́ wọn ìjẹ́ wà ní iye wọn o òun náà ni mo dáhùn. Èmi ò wọ̀lú yìí a máa kọjá lọ báyìí. Màá wá bí yẹn náà sọ gbogbo àtà jẹ́ ìgbàyè ìkan tí wọ́n máa fún yẹn nínú olú ẹ̀ tí wọ́n máa dìrọ̀ mọ́ ìlówó yìí. Kò wọ́n pọ̀ kọ́ bá wá kó jọ fún yẹn ìkan tí wọ́n fẹ́ gbogbo ayé náà lè ṣe Ibrahim. Ìkan yẹn náà ni tí transformer bá da kò ní ìdí supporter yóò múná dání kò ní ìdí step down gbogbo bí tẹ́ fẹ́ fanáwọ̀ ni yóò fanáwọ̀ tó bá ti dáa. Transformer tí o nídìí ẹ̀fì mí kún ní Barham. Ó sì ti júwe ara rẹ̀. Ṣùgbọ́n ń jọ tí ó tètè yé wa àwọn tá a rí tá a fi mọ̀ wọ́n àwọn ni wọ́n tó ń yọ yìí sáfù wájú ló tọ̀ yìí. Bàbá Sheikh Mudathir nígbà yìí. Àwọn nàró gbàyè ni o ìgbàyè kọ́lọ́kọ́lọ́ wọn. Lọ́mọ bẹ́ẹ̀ kó bá mọ̀. Méjì lè yàn. Ìlú apolówó yẹn jọ mi. Èèyàn apolówó ìlú ẹjọ́ mi. Gbogbo Ìjẹ̀bú ni Abẹ́òkúta ni Ìlọrin ni Ọ̀fà lọ́dọ̀ wa ni Ìbàdàn ni ẹni lọ́dọ̀ Fálúmẹ́rú ẹni lọ́dọ̀ Fátìmí ni ẹni tó jẹ́ ká mọ̀ pé nìkan ń jẹ́ gbáyé olówó yìí. Radiyallahu ta'ala anhu. Bàbá Sheikh Mudathir gbàyè wọ́n wá lẹ́ ìgbàyè mọ́ ọkọ̀ wọn bí Sheikh Adam ní alámọ̀tì àlórí ṣe lẹ́ Ìlọrin mọ́ ọkọ̀ wọn. Àwọn àgbàlagbà wọ́n ti wo iṣẹ́ Ibrahim fún wa títí àmọ́ ṣùgbọ́n jọ́ta pàdé bàbá tó lọ yí àtàwọn ọrù wọn bẹ́ẹ̀ ẹgbẹ́ bá wo sáfún pàtí mo mọ̀ wọn ká bá ọmọ mo ní ẹ̀dàkùn striker ló ti fẹ́ tán lórí igbá yìí bàbá olódò lọ ààrẹ lómi fi pààrọ̀ ẹ̀ bàbá Nuru Akimi lọ ààrẹ lómi fi pààrọ̀ ayé wọn àti àwọn èèyàn tí wọ́n ń jòkó ń bẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ wọn ṣùgbọ́n sáàtù wọn gangan à ń sá eré kí irú àwọn bàbá tó lọ yìí kí wọ́n máa ṣiṣẹ́ ẹbẹ̀ mọ́ ti wọn àwọn làwọn náà tó wá lọ tí wọ́n fi ti wọ́n lẹ̀. Bàbá àpọ̀tá náà lọ níjọ́ ní yìí ọ̀rọ̀ kan tí àfa àwọn àgbà àfa gbogbo ayé sọ oníláwọ̀ sọ́gbàrú ni
ولو صوروني في الحقيقة لم يروا سوى شخص محبوب به نتمتع. ìparí ọ̀rọ̀ orí àná Sheikh Ibrahim ní kíní ìkíni lọ́rùn náà alóní ìròyìn ó dún mákàbàkẹ́ mọ́ mi lára. ìwé ti gbẹ ẹ̀kọ́. lágbàá bá ti gbẹ yọ yọ àní oyọ àní sẹ́yìn lẹ́nu ẹ̀kú dání. dìímọ̀ bá rẹ̀ ń. èyí tó wà lára mi ò bá rẹ̀. ana Sheikh Ibrahim. àfáà wa ni àná Sheikh Ibrahim inda shari'atin wani walakin sirra sati inda hakikati. àfáà wa ni law sawwaruni fili hakikati lam yaraw tó bá jásí pé làákà yẹn ni tó ń ta kò mí bá jiná tó bá fa epo ni. tó gbé sínú hakika tó béèrè pé ta ni wọ́n pè ní baraham ó ní lam yaraw ó lẹ́ni yẹn ò ní rí nǹkankan siwa shahasi mahabube ẹni tí ó máa rí ni aláyé lòun ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tó bá yẹ lọ wà wánú lakin ó ní fabarahama abudullahi aza muhammadu abudullahi yaani kabarahama ó sì pé ìyá sì kó lọ gidi dáadáa. àfa wa wá ní bàbá tó lọ yìí ana Sheikh Ibrahim. mi ìfẹ́ kí tèmi jẹ́ wá sí wá sí yálẹ́ tó ti di wá sí nìyẹn ẹni tí ó lè ṣe fọ̀rọ̀ ọ̀lẹ̀ fún bàbá mufti. Mufti diya. lóò tí o bá jẹ́ àwọn alẹ́ bá wọn dùn. tí o bá jẹ́ àwọn alẹ́ bá wọn dùn. olùkọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ ìdáwọ́lá. ọ̀rọ̀ ìdáwọ́lá mo máa ń kí lọ́ sọ pé o tí o bá jẹ́ bàbá mufti alẹ́ bá wọn dùn. ṣùgbọ́n aládàáwò ló lè bá inú ọ̀rọ̀. aládàáwò ló lè bá bàbá mufti bí ọ̀rọ̀. a ti fi ọ̀rọ̀ yẹn ṣe mìíràn rí ká tó máa sọ tiwa. yasata hali ìjà wa. àti mi ní màá fi wà ní ìnimi wọ́n á rí pé kó lọ́ọ́ àti ọ̀tẹ̀ wọ̀lẹ̀ mi náà wọ̀. yasata ni. mo tẹ gbé wo léegi tó wọ̀ ẹ wá jáde lórí ẹ mo kó aṣọ bíi mẹ́wàá lẹ̀ èyí tí wọ́n ní kí n wọlé mọ́ bá ti wọ́n á rí mo ní àṣejì gànjìgàn tó yàtọ̀ sẹ́nu wèrè ni mo fẹ́ bá wáṣọ bá wọlé. bàbá bàbá ní ẹ pé ìyá sí náà bá pé ìyá sí ní ilé báyìí mo láti pé ìyá sí wọn. bàbá ní Sheikh Ibrahim tí ó bá bí ẹlẹ́rìí pé tani gáúsù gbogbo ayé yẹn sọ fún wọn wípé ẹni tó bá pè mí ní Sheikh Ibrahim inda ṣẹ̀rí àti ṣẹ̀rí àlóyè ló fi pè mí bẹ́ẹ̀ o ṣùgbọ́n wàlẹ̀ akínà sirra sáà inda hakikati. tí wọ́n bá padà sínú ilé hakika ẹ mọ̀ pé mi gẹ́gẹ́ ni sirru sáàtì ó wà ní inda ìṣàlẹ̀ àkìtàbù bí mo fẹ́ fi ju bàbá tó lọ ni. afawani inda hishad akitabu yawman bi mashad ra'awni wa anqa ilayya wa khalasu inda hishad akitabu. gbọgbọgbọ tí o bá fẹ́ gbọ́ ní tí mo sọ yẹn kan bá mi pariwo padà hàn mọ̀ kó gbọ́ ní káwọn àbí tó wà lẹ́yìn. àmọ́ ní torí tí kí bá ti ya lára agi tí ẹ̀ka bá ya lára agi. tí ẹ̀ka bá ya lára agi. mi ò fẹ́ kó bá mi dẹ́kin dààmú. tí ẹ̀ka bá ya lára agi ẹ lọ nọ́tìsì ẹ̀ka ò ní yọ mbẹ̀mọ́ kókó lókùn tí ó yọ. ẹ̀ka ló ya nígbà yìí. bilayi lọmọ bẹ́ẹ̀ kókó lókùn tí ó yọ mbẹ ẹ̀ka kọ́ mọ́. àbẹ́ òsínlẹ̀ yóò bá ní. kókó lókùn tí ó yọ mbẹ. ẹ̀ka ló ya yìí. odidi nu. ẹ̀ka ló yọ ọdún báyìí lọ yìí. àwọn tó ṣojú ẹni tó ní nǹkan gan àwọn ni wọ́n lọ yìí. kìí ṣe ẹni tó sọ pé mo gbà lọ́wọ́ ẹni tó gbà lọ́wọ́ ẹni tó gbà lọ́wọ́ ẹni tó gbà lọ́wọ́ ẹni tó gbà lọ́wọ́ ẹni. àwọn tí wọ́n tẹ́wọ́ gbà gan bìsà lọ́dọ̀ àfa gbogbo ayé àwọn ni wọ́n lọ yìí. ó ṣe fẹ́ ni tó bá wọn tí ó jẹ dára wọn. yasata. bàrámù ni ìdè ìṣẹ̀lẹ̀ àkìtáàbù ẹ wà bá wa njọ tó ń ta gbogbo ayé láyà àwọn ọmọkọ́mọ tí wọ́n sọ̀rọ̀ kú sọ ohun àwọn àbá wà láyé o kìí ṣe pé bàrámù ṣe ẹ̀kọ́ tíra o ó ní ìdè ìṣẹ̀lẹ̀ àkìtáàbù kò gbé àwọn ṣeréṣeré àfa o àwọn kùtùbí ní gbogbo ìran ayé ìdè ìṣà tí wọ́n bá tíráyè tí wọ́n fẹ́ wá jòkó níbi tí ní bàrámù wà yìí yáwó mọ̀ tí wọ́n bá gbìyànjú ẹ̀ tó pé bàrámù mọ̀ pé yáwó tí wọ́n bá tíráyè lọ́jọ́ kan bí wọ́n ti ádì níbi tí mo wà yìí rà áwọn ni
wọ́n rò pé mo ti kú mo dáadáa fa ní ó ní fi tura bí káàkiri màá yọ sí tọ̀hún wọ́n à ń káàdù ilé yíyá àwọn kútu mi tí wọ́n dán owó jọ sí padà àmọ̀ kó wọn sákòrè wọ́n ní fàjà òbí fàyà àfi ilé máa rí sí àwùjọ kàdí kásùrà àkìtà subahana rabbi ìgbà